tó fọwọ́ kàn bíbélì agbára ni. ó tó gbé dání ó ní mo fẹ́ gbà. bíbélì àtàgò láyé láyé ò lè gbà èmi dúró nínú ọlọ́run tó pè mí láyé mi lè gbé fẹ́. Jésù ó yẹ jùbìyẹlẹ jùlẹ̀ ó jẹ. ibi agbárí òun ni mo fẹ́ gbá bíbélì mọ̀ tí bá ti gbá iyọkàn mọ́ òkú yìí kó dìde ni o. ọlọ́run mo ti rẹ́ẹ̀dì ọ̀rẹ́. èmi ló fẹ́ jẹjẹ. Ọlọ́run ò ṣe o, bọ̀dá Sàámú ti di wòlíì àgbáyé. mo ti di wòlíì àgbáyé o. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Tó o bá rẹ̀ tó gọ̀ tó ẹ lórílẹ̀‐èdè ni o. mò ń gbọ́ ẹ ṣá máa wọ̀ọ́rì máa sọ̀rọ̀ ẹ mò ń gbọ́. Kó o po nítàn lẹ́jọ́. wo ọ̀rẹ́ mi àwáwí ló ń wá gbogbo ìgbà tèmi ń ṣàlàyé fún ẹ tí mò ń sọ̀rọ̀ fún ẹ ṣó gbọ́ sí mi lẹ́nu òun ló dé lẹ́tọ̀ọ́ ń sìn yìí. wo jẹ́ ká sọ̀rọ̀ létà máa pè ẹ́ létà please. Máa pè ẹ́ létà play. ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀. máma dọ́rẹ́ mi kan lóhùn oníyẹ̀yẹ́ èèyàn ni mo ti máa ń sọ fún gbogbo opportunity tí ẹ̀dá bá ní láyé yìí o gbọ́dọ̀ mú tọ ọlọ́run ló máa darí ẹ̀. Opportunity tó ní tó fi tọ́lọ́run rè ó rè wó bí gbẹ̀. torí tó bá mú tọ ọlọ́run lọ òun lọ́lọ́run máa tọ́ ẹ sọ́nà tàbí kó o fi lọ àwọn tó bá tún ní ìmọ̀ jù ẹ lọ àwọn ló máa tọ́ ẹ sọ́nà pé ọ̀nà báyìí ni kò gbà ọ̀nà báyìí ni kò gbà bọ̀ tọ̀rẹ́ mi yìí kọ́ agídí inú ẹ̀yìn ni òun ló délẹ̀ tán sí i ó wá ń sáré kíjokíjo káàkiri. Báyìí ni kò ṣe rìn báyìí ni kò ṣe rìn. Bọ̀bọ̀ tó dọ́gbọ́n bá wí rè. Ṣé o lè búra sí pé nǹkan tó fẹ́ lórí fóònù yẹn? Gbogbo tó ń ṣẹlẹ̀ nídìí ayé olófin sọ̀rọ̀. Ṣé kò ti sáré kíjokíjo báyìí? Mo ní kò fọ̀rọ̀ ẹ lọ lọ́wọ́ àbí kò fi lọ yọ̀ ó ní kò ti sáré kíjokíjo. Gbọ́wọ́ kan tó kù. Olùfẹ́rí lápárọ̀. Ọ̀dẹ ní bàbá ìyá kò ní kankan ṣe ó pọ̀ bá. kí ni nǹkan tá a fẹ́ ṣe láyé yìí tí kò yẹ ká fi lọ́lọ́run lọ́wọ́. Èmi ò mọ̀. Kò ṣẹ́ni tó máa ń rojọ́ gan àbí. Ó máa ń rojọ́ gan sá. Gan. Bẹ́ẹ̀ ni sá. Àmọ́ èèyàn tí ẹ máa like tí ẹ máa gbádùn ni tẹ́pẹ́ tó bá bá yín ṣiṣẹ́ ó lọ́yàyà gidi gan sá. Kò wá fẹjọ́ ba ayé tèmi jẹ́ ń bí. Rárá sá mi ní kó fẹjọ́ but èèyàn tó lọ́yàyà tí ẹ máa like ni sá. Okay. All right. No problem. All right sir. Bàbá mi wá ṣe jẹ́ kọ́kọ́ mi dànù. Sàmú. Kendo kí ló ṣe tó sáré báyìí bó ló ń lọ. Ọ̀dọ̀ ẹ gangan ni mo lọ mẹ́pọ́jú ọ̀nà màá tó pàdé mi níbo ni wọ́n náà lọ. Ọ̀dọ̀ mi ló ń lọ. Ṣé kò sí okó ọjọ́ mẹ́ta ò báwo ni ilé. Ó ti pẹ́ gan tí mo ti ń wá pé kí n tẹ̀ délé kí n tẹ̀ ṣùgbọ́n olónìí sọ ọmọ ọ̀gá mi tí mò ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ kán tó ní mọ́ wà mọ́tò mọ́ sóò mọ́. Ọ̀gá ẹ tó ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀. Ìwọ náà gbọ́n tó sọ ọ̀gá ẹ tó ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ báwo ni mo fẹ́ mọ̀rí mi ìmọ̀rí. Ó ló ní kí n lọ wọ́ wa o. Ní wàá yé mi o. Fún kí ló ṣẹlẹ̀? Kò yé mi rárá. Èmi ò mọ̀rí yàtọ̀ sọ́jọ́ tó gbé mi lọ sí ilé ọ̀dọ̀ ẹ̀.
tó dẹ̀ fi rí mi tó fi ń béèrè pé ta lé mi abógbọ́ yàtọ̀ sọjọ́ yẹn èmi ò fojú kan mọ́ ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ ó ti ń lọ bí ọdún kan àbọ̀ báyìí sìn. ó ní kí n wọ́ rí o. olóòfẹ́ rí mi dandandandan. Ọlọ́run torí tiẹ̀ náà mo fi sa olóòfẹ́ àfẹ́ rí ẹ dandandandan ni. ó ń láti jẹ́ pé nǹkan tó important gan nìyẹn o. torí ẹ̀ ló ṣe kókó lóòótọ́ tó bá jẹ́ pé bá wá dọ́dọ̀ ẹ̀ tó bá jẹ́ pé pọ̀ ọ̀rọ̀ owó ni Sàámú mo gbàgbé mi o. ẹni tí wọ́n ti ń wàrí tó wà mọ́ tí mi ò mọ nǹkan tó ṣe tó jẹ́ pé nǹkan tó kàn sọ fún mi bí ọdún kan sẹ́yìn tó sọ fún mi ni wípé wọ́n ní kó o má wa mọ́tò mọ́ tó bá jẹ́ pé ṣe ló wá dáràn síbẹ̀ tó bá jẹ́ pé torí ẹ̀ ni wọ́n ṣe pè mí ó dáa tí n bá débẹ̀ tó bá jẹ́ pé ọ̀ràn tó dá síbẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ àkóbá ni ṣé kí n pè ẹ́. tó bá jẹ́ pọ́rọ̀ àkóbá ni Sàámú mọ́ pè mí o. tó bá jọ́rọ̀ àkóbá kí n má rántí ẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́ tó bá jọ́rọ̀ owó kí n rántí ẹ̀ má gbàgbé mi o. ó dà pórí ẹ̀ ò pé ó lè change dúró rárá. Sàámú kí ni kò bá dáa kó o gba nọ́mbà àwọn ní ìsìn. tí n bá gba nọ́mbà kó o lè pè wọ́n. ṣé tó bá jọ́rọ̀ àkóbá kí n pè ẹ́. mọ́ pè mí. ó dà pórí bọ̀bọ̀ yìí ò pé. Sàámú. orí ẹ̀ ò pé máa pe nọ́mbà èmi ò ṣe bí ẹni bá rí bí ló ń rí bí ẹni bá jẹ gbì ló ń kú gbì. ọ̀dà ṣàgbà nọ́mbà 080 Jamiu. Yes, madam. Question tí mò ń bi ẹni wípé kí ni god tó ní tó máa fi gbé mọ́tò mi lọ sí club? Madam, iṣẹ́ ìṣù ni ẹ dákun ẹ Mr. Adé ẹjọ́ ìdàgbà ní madam kọ́kọ́. Face, madam. Mo gbé iná ẹ̀rọ Mr. Kúnlé ẹjọ́ ẹ̀bá madam sọ̀rọ̀ kó dárí jì mí. kí bẹ́ẹ̀ madam. kò sí wàhálà actually mi ìfẹ́ sọ nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn tó dẹ̀ ti fẹ́ involve mi á sọ tẹ́nu mi jọ torí Ọlọ́run ṣé ìwọ kọ́ ló sọ fún èèyàn kan wípé by the end of this month ò ní wa madam kó máa fi ṣẹlẹ̀. àgọ́bá rẹ̀. irọ́ ni mo pa ní òun bóyá kí n lọ pé ẹni tó sọ fún mi wá fún mi kó wá sọ ṣojú ẹ. mo ṣe báyìí pé kẹ́kọ̀ọ́ fi bẹ̀ ọ́. Ìwọ lẹ́yìn ní agbárí ó sọ fún mi wípé iṣẹ́ ìṣù all is name wípé o mọ̀ pé doctor sọ fún mi pé health mi ò gbà kí n drive jọ ká ní bó ṣe gbé lọ yẹn náà ó lè gbà lọ́wọ́ ẹ̀ wọ́n lọ fi ṣe iṣẹ́ kíṣẹ́ wàhálà ọ̀bẹ orúkọ ti tèmi jáde. orúkọ yóò ní ìbàjẹ́ madam orúkọ yóò ní ìbàjẹ́. Jamiu. Yes, madam. Mo ṣe ń wù ẹ́ tí o bá dìde lẹ́yìn tí bá pẹ́ lọ́wọ́ sí ẹ ẹ̀wọ̀n ló wá pẹ́. Nuisance. Rubbish for living for God's sake. Emma, ó ti ní nǹkan tí mo fẹ́ bá yín sọ ma. Recently ó ní incident kan tó ṣẹlẹ̀ sí mi. Mo wà ní petrol station ni mi dẹ̀ drive, mo wà dizzy and all those things due to stress. But then luckily for me, ó ní man kan tó working at the right time to dey help me délé. And from then, me àti bẹ̀rẹ̀ sí ní relate àjọ wà papọ̀ for like a week. But then I lose contact nígbà tí mo lọ fún leave ní South Africa. But recently nígbà tí mo máa dé bí 3 days ago ni mo tún rí. Wọ́n ṣàlàyé fún mi pé òun ò níṣẹ́ and all those things. Ó dẹ̀ ní anything tí bá rí fún òun tó ń lè ṣe pé òun mind. So since tí mind dẹ̀ ti ṣe bóyá ṣe yìí, mi bá rọ̀ òní mà bó bí a lè gba mind àbí kí lè fi òun. Madam, ẹ má bínú o. Since tó jẹ́ true Mr. Kúnlé ni ẹni yẹn ti fẹ́ wá, mo wò pé bóyá kẹ́ jẹ́ ká gbà á. Ẹni yẹn ò lè géèyàn rádaràda bí mo ṣe rò. Tẹ́lẹ̀ ìgbà tí conclude bóyá kẹ̀kẹ́ wá. Báwo ni? Ẹ pẹ̀lẹ́ sà. Pẹ̀lẹ́. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè. Tá a bá rírìn ká sọ pa rírìn. Ọmọ ẹkùn náà dá. Ọmọ ẹkùn náà rí. Ọlọ́run fọ́ fún yìí. Ẹ sà, mo rí yín for the first time mo dẹ̀ fọ́. Ọlọ́run, ṣé rí kinní tí mo ti wò látàárọ̀ yìí? Ó kàn fún mi ní inspiration lánìí ṣe ó dàbẹ́ ni pé mi àti kìnìún jọ ń gbé bẹ́ẹ̀ ṣe wá wọlé tí mo tún rójú yín ojú yẹn wá ó báyàn lẹ́rù ẹ pẹ̀lẹ́. Go on. Sá. Ẹ má sọ ọmọ tó ń sọ lọ bí àwọn mi tó tún observe bí tó fẹ́ sọ. Mi observe kankan mọ́ mo ti délẹ̀ díẹ̀ mo kàn fẹ́ béèrè sọ́ọ̀nì mi yín ni. Ṣé orúkọ tèmi ni Chief
Ọlárẹ̀wájú Àjànàkú. Mo sọ bẹ́ẹ̀ náà Àjànàkú ẹ̀ẹ́dẹ̀ ni wọ́n ọ̀dẹ̀ sọ kankan fún mi kò sẹ́ni mo ní tó bá mi sọ̀rọ̀ ẹ̀rí pé gbàtẹ́ wọlé mo ní Àjànàkú kọjá mo rí nǹkan fìrí kò sẹ́ni tó bá mi sọ àwọn èèyàn ò lè rírú yín kó mọ̀ pé ẹ̀rọ ńlá nìyí nǹkan ńlá nìyí sà abájọ tó fi jẹ́ pé kìnìún ló kún léyìn. Ṣé manage ìdí tí mo fi pè ẹ́ wá síbí firstly ṣó lè wá mọ́tò dáadáa ọmọ ọdún 10 ni mo wà tí mo ti ń wá mọ́tò. 10. ẹni tí mo gbọ́dọ̀ ẹ̀ dàgbà ọ̀dọ̀ pásítọ̀ kan ni Ìlara ni pásítọ̀ yẹn wà ọmọ ọdún 10 tí mo wà yẹn mọ́tò àkọ́kọ́ tí pásítọ̀ yẹn kọ́kọ́ rà èmi ni mo forí ẹ̀ sọ́gi mọ́tò ẹ̀kejì tí wọ́n rà ẹ mọ̀ pé pásítọ̀ ni wọ́n kì í bínú púpọ̀ kó dé mọ̀ pé mi ti ya wèrè ó tún trust mi pẹ̀lú kọ́kọ́rọ́ mọ́tò mo tún já bọ́mbà wájú mo tún já tẹ̀yìn. Interesting. ìgbà tí pásítọ̀ ìwà wò pé olórí burúkú yìí ló máa padà sọ mí dàrúngún wọ́n wá fi tipátipá wọ́n fi kọ́ mi mọ́tò nígbà tí mo pọ́ ọmọ ọdún 15 so àti 15 years old ó ní mo ti mọ mọ́tò wà perfectly. Mo ṣe manage. Kí ló ṣe manage? No problem. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé kò ṣe pé ó fẹ́ máa wà mí o. Yes sir. Mo fẹ́ ṣe ẹ́ lóore ni. Yes sir. Mo dẹ̀ ti ń ṣe fáwọn èèyàn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tiẹ̀ kọ́ lákọ̀ọ́kọ́ lágbára Ọlọ́run tiẹ̀ náà dẹ̀kọ́ ló máa jẹ́ ìkẹyìn. Yes sir. Oore ni máa ń ṣe kiri Ọlọ́run máa jẹ́ kí wọ́n fi bí ṣú mi ni. Kò ní dìbì mọ́ yín lọ́wọ́ mi kọ́ mọ́ tẹ́ fẹ́ ṣe fún mi. Ṣe mo fẹ́ gbé mọ́tò kan fún ẹ nínú àwọn mọ́tò tó wà ní inú ọgbà mi so tó bá ti di every weekend wàá máa deliver 5,000 naira bóyá ká ṣe báyìí tó bá ti di àárọ̀ Saturdays every Saturday tó bá ti dé 5,000 naira wàá mú wá bá mi ṣùgbọ́n tó bá ti di ẹ̀yìn oṣù mẹ́ta after 3 months màá gba mọ́tò mi padà lọ́wọ́ ẹ̀ o. mọ́tò máa wà lọ́wọ́ mi fún díndín oṣù mẹ́ta máa dẹ̀ máa deliver 5,000 ní wíkẹ́ndì lọ́sẹ̀ kọ̀ọ̀kan ó dẹ̀ máa wà lọ́wọ́ mi fún oṣù mẹ́ta kó jù bẹ́ẹ̀ lọ ẹ̀dẹ̀ gbé mọ́tò fún mi. So kò sí agreement kankan o so bá ṣe máa ṣe nìyẹn. ibo lójú ẹ wà Prado tó wà ń ta yẹn lè fẹ́ gbé fún mi pé kí n máa fún yín fún 5,000. kò ṣe Prado. Benz yẹn. Benz kọ mọ́tò pọ̀ ń bẹ̀. Lexus yà bí. irọ́. èwo lẹ́yìn fẹ́ fún mi kí n máa sọ 5,000 lọ́sọ̀ọ̀sẹ̀. mọ́tò ṣe pọ̀ náà gbà náà Corolla wà mẹ́ẹ̀ náà. Corona yẹn. Corolla kò ṣe Corolla. Corolla yẹn Corolla blue yẹn Corolla blue ẹgbẹ́ ìdí mo jókòó sí kó tó di kó pọ̀ mí gòkè èmi láyé mi Corona ṣàṣàṣà Corolla tó wà sálẹ̀ jẹ́ torí Ọlọ́run orí wo ni mo ṣe fún yín tó lè tó ìsà. ò ṣeré fún mi wọ́n ní tí ọba ń gbàdúrà kọ́ lọ́ọ́ ràn án lọ́wọ́ Ọlọ́run ò ní wá látòkè kó wá ràn án lọ́wọ́ o èèyàn náà lọ́lọ́run máa fọwọ́ tọ́ tó máa ràn lọ́wọ́ àdúrà tàjọ máa gbà ní pé ẹ tó máa ṣoore fún wa kó wà wá rí. kó wá mi rí ọlọ́wọ́ ṣe tó sùn òye ọlọ́wọ́ ṣe ọ̀gá ẹ má bínú ẹjọ́ hello ẹ̀yin lẹ fẹ́ pè mí látọ̀dọ̀ Skendo àbí ẹ ṣé gan mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé ẹ mọ tó ṣẹlẹ̀ mú wà lọ́dọ̀ ọ̀gá mi kan sìn màá rí yín láìpẹ́ ẹ jọ̀ọ́ màá rí yín mú wà lọ́dọ̀ ọ̀gá mi sìn ẹ jọ̀ọ́ okay sir yes sir ọ̀gá ẹ má bínú pé mo gbé kọ́. bó bá dẹ̀ ṣe rò sí jẹ́ kí n bẹ mọ̀. ọ̀gá ẹ wò mo ṣe wá ara mi ń gbọ̀n jù mo dẹ̀ lè lọ gbé mọ́tò yẹn kúrò lọ́dọ̀ yín kí n máa lọ kéṣù lọ yá mi lò mi ìfẹ́ kéṣù yá mi lọ ẹ jẹ́ kára mi balẹ̀ dáadáa náà mà wá padà wá gbé bí alákọ̀. ọ̀dà ẹ jọ̀ọ́ kí ló fẹ́ mu. mo kọ́ tẹ́ bá ti fún mi ni màá mú. ó ti yẹ kí n yọ̀ǹda yín fún wọn ni pé kọ́ máa dì pẹ̀lú yín mo tún wá rò ó ní ìdàkejì wípé ó yẹ kí n rí ẹni tí ó fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú mi kí n lè access yín wò ní ìbáṣe ẹ̀kọ́ fi yín sílẹ̀ pẹ̀lú wọn ni ṣe lè wà mí àti wípé ṣe lè gbé lọ́dọ̀ mi ẹ bá ń wà mí.
mo lè wá yín condition wa tí bá máa gbé lọ́dọ̀ yín ṣé ẹ ti lọ́kọ ṣé ẹ ti marry Mr. Kunle kí ló ṣẹlẹ̀ ṣé ohun tí mo béèrè pọ̀ jù ni mo ní sọ́tì marry. It's okay. àbọ̀ máa ń kọ́ marriage sórí. Kò sí wàhálà pẹ̀lú yẹn jẹ́ kí n dá wọn lóhùn. Question tó ní ọpọlọ lè bẹ̀rẹ̀. Mo ti marry. Ọkọ mi ò sí ní ibi báyìí, abroad ló wà. So every 3 months ló máa wá sí ilé. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àbí problem mi tún wà ní. Irú mọ́tò wo ni mo fẹ́ máa wà? Mr. Kunle, what's the meaning of this? It is well. Okay. Mọ́tò wo ni kí n wá? Mọ́tò wo ni wá? Mi like in-laws rárá. Kò yé yín, àgàgà tó bá jẹ́ pé bí ó ní space lẹ́yìn. Wọ́n ti máa ń gùn jù. Mọ́tò tó bá dé gùn, torí èmi fúnra mi gùn, mi lè wá. Torí mo ti wá mọ́tò lọ lọ́jọ́ kan rí tí mo wá in-laws lọ nígboro lọ́jọ́ kan rí téèyàn kan bú mi tó ní ejò ń wo ejò. Ó ní ejò, ó ń wá ejò. Mú ìbọ́lẹ̀ náà ní èèyàn tí wàá gùn bí ejò báyìí, ó tún wá ń wá ejò. Àtijọ́ yẹn ọ̀rẹ́ dùn mí. Ọ̀rọ̀ yẹn ká mi lára gan jù gbá mi gan pé ejò ń wo ejò mà. Mo á kẹ́ ṣàgbàdún ní mi ní àbọ̀ká abèrè tó fún mi wá fi gé ejò. Àtijọ́ ẹ̀ báyìí mo yé ti in-laws ni. Tí máa rí in-laws títí máa yé tiẹ̀ ni. Mo á kẹ́ àtà ló ní in-laws. Ní lọ wọnú ẹ̀kẹ́ kan lọ léjò. Ẹ kà gbogbo yẹn sílẹ̀. Èlò lẹ máa fún mi lóṣù. Kí ló ṣe? Máa fún yín 40,000. Kí ni ó tó kúrò la? Okay. Normal salary ta máa ń fún àwọn drivers wa náà nìyẹn. But torí pé ẹ̀rí mi wọ́n ní wọlé ni tí mo pẹ̀lú ìdẹ́jọ́ sọ̀rọ̀ báyìí mo máa ní láti fi bóyá bíi 10,000 naira sí owó yẹn kó pé 50,000. How about that? Bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn lè ju blọ́ọ̀kù tútù lórí. Ó yẹ bà mí lára bá ara mi lè tutù wọ gbogbo inú kọ̀ọ̀rọ̀ ara mi. You're very good lady, you know you speak so well. Inú mi lè dùn. Kẹ̀lẹ́. Ṣé nítorí bẹ́ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ yìí? Mo lè ṣiṣẹ́ lọ́dọ̀ yìí. Thank you. Àmọ́ ní agbára Ọlọ́run bó ṣe lè wù kó rí. Gbogbo ọjọ́ tẹ́ ẹ bá máa lò lọ́jọ́ ayé yẹn pátá Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rógun tẹ́ ẹ máa fi wọ black shirt, black trouser, black shoe and red tie. And red tie. Madam Sherry kan. Ṣé red tie Mr. Kunle? Antagonist ayé ni wọ́n. Olùdènà ayé ni sáì burúkú ni kéèyàn wọ black shirt, black trouser, a black shoe and red tie. Kọ́ bá wà níwájú igi tó máa ń bá yín sọ̀rọ̀ ẹ sá lọ àbíkẹ́ kún fàdúrà. Okay. Ọjọ́ ò lè máa bẹ̀rẹ̀ ṣe. Mo máa rán ẹsẹ̀ sí yín mà. Ẹsẹ̀. Bẹ́ẹ̀. Madam Emina kúkú ń pè ní ẹsẹ̀. Ṣé orúkọ èmi ni àbí báwo kò yé mi? Àtìgbà tí mo ti dé láti South Africa ló ti ń pè mí ní ẹsẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ sọ ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ wọ́n lọ South Africa wọ́n ra kankan bọ̀ wá fún mi torí ẹ̀ mo ṣe ń pè wọ́n lẹ́sẹ̀ kan lọ kan bọ̀ 20 ọdún lè ní tọ́wọ́ bá fún mi ní nǹkan bọ̀ ẹ̀sẹ̀ ni màmá pè wọ́n tó bá kára gìdámù lè fi Pretoria sí. Okay, ọjọ́ ò lè máa bẹ̀rẹ̀ ṣe báyìí. Tó bá ti yá má kí bá sí. Thank you. Okay, àwọn náà máa pè ń ṣe ti gbọ́. Kẹ́tíkẹ́. Mr. Bell, ẹjọ́ ẹ ló lọ ta Corolla. Corolla car, Corolla sport, blue color, ẹ ló lọ ta. Mr. Sam, ẹ ṣe kọ́kọ́ gbàṣẹ́ mi. Madam, thank you so much, ma. Ẹ ṣé gan. Red tie. Your PR is so fantastic. Tí mi ní. Madam, ẹ má bí. Mo ṣe máa ṣe. Ẹ pẹ̀lẹ́, kò ní bàjẹ́ fún yín o. Àmín o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú sí mi, ẹ jọ̀ọ́. Mo kàn fẹ́ béèrè nǹkankan lọ́wọ́ yín nítorí wọ́n ní à ń pé gbọ́n ni a kì í pé gọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run.
mo kàn fẹ́ jẹ́ kí a jọ fi ọ̀rọ̀ yìí kájọ fi jomi toro ọ̀rọ̀ láàrin ara wa ni ó ní mò ń rò lábẹ́ igi ń bí Ọlọ́run má dẹ̀ jẹ́ kó lúwẹ̀ ronú kú. kí ni. ẹ ṣe nínú kéèyàn kan gbé mọ́tò fún yín kó ní kẹ́ẹ̀kan máa mú iye pínísí kan wá lọ́sọ̀ọ̀sẹ̀ àti kan wá sọ kan fẹ́ máa fún yín bí i 40,000 lóṣù èwo lẹ́rù kan ẹ máa múnú ẹ̀jọ̀. èwo ni màá múnú ẹ̀. bẹ́ẹ̀ ẹ̀hún tó gbé kárí lèmi náà gbé kárí. mi understand fìlà ló wà lórí mi gèlè dúdú ló wà lórí ìtẹ̀yìn náà. bọ̀dá nǹkan tó ń sọ ni pé àwọn ẹlẹ́dàá tí wọ́n táwọn gbé kárí ẹ̀yin náà ní tí ń tẹ́ gbé kárí. ẹlẹ́dàá yín nìkẹ́ ibi léèrè àǹtí mi ẹ jẹ́ ká máa láti pé jàre. eléyìí ò wá tó èbú o mo kàn béèrè ní o advice ni mo béèrè ká lè jọ advice ara wa o kí ló ṣẹlẹ̀ ọlọ́run mi ti jẹ́ kí n mọ nǹkan tí màá ṣe bẹ̀ ọlọ́run mi tó pọ̀ ọba tó pọ̀ ó ti bá mi sọ̀rọ̀ ó dẹ̀ ti jẹ́ kí n mọ tí màá ṣe bá kan wọ́ rẹ̀ kọ́ rẹ̀ ni. ẹ̀yin ò dá ẹran mọ́ ládùúgbò kò sí wàhálà ọlọ́run ò ṣe o ẹlẹ́dàá mi ò ṣe tó fi mí lẹ̀ o ọlọ́run ò ṣe o awáyé ni màá wọkọ̀ ìṣá. Thank you so much. ẹni tẹ́ sọ pé ti pè kọ́. Fún mi lówó mo fẹ́ fún taxi man. Èlé la fẹ́ fún. 1-2. Mi ò gbọ́ mo ní change 1,000 gbogbo tí wà lọ́wọ́ mi báyìí o. Ṣé máa. This one is so funny and nice. Really? Honestly. Thank you. Ṣé kí fún yín change ẹ̀? No, don't Kí máa lọ? Thank you. We like you. You're very funny. Thank you so much. Hey, babes. See you tomorrow. Take care of yourself, okay? Alright, big girl. We love you. ẹ jọ̀ọ́ mo ti fún yín ní nọ́mbà ẹ máa pè mí o kò sí jẹ́rẹ́kì tí mo ṣe iṣẹ́ iná ni o ẹ ṣé gan thank you. hey sister má bínú. ọmọ ibi lọmọ ìwá sí yìí ibi ló wá sí tó ìbáwọ ẹgbẹ́ sọ̀rọ̀ tí bá jọ débi ni. ẹ gbà mí ayé mi ha dáadáa ní tókù ni mo gbé ní ẹgbẹ́ mi tókù ni mo gbé ní ayé mi ẹ̀dára mi ò tiẹ̀ lè lọ pa àwọn eléyìí náà nígbà tó jẹ́ pàjọ débi ni tí kọ́dẹ̀ ti disappear irú kí lè lè báyìí tókù ni gbogbo wọn ni ọlọ́wọ́. God, I cover this car with the blood of Jesus Christ. Bọ̀dá Sàámú, ẹ má bára jẹ́. Àbí nǹkan tẹ́ ẹ sọ fún mi kọ́ ni pé obìnrin wà nínú mọ́tò, ó dẹ̀ disappear. Ó disappear, ó ṣe pia. Oríṣiríṣi format làwọn èèyàn ń lò ńsìn. Oríṣiríṣi format làwọn èèyàn ń lò. Bó ṣe disappear, oríṣiríṣi nìyẹn lè má bára jẹ́ báyìí. Ògè kan tí mo sọ babalá kò bá nìyẹn ó disappear kó nínú mọ́tò mi inú fíìmù ni mo ti máa ń wò mí ìmọ̀ kò má ṣẹlẹ̀ lójú ayé kéèyàn kan dìde disappear nínú mọ́tò ìmọ̀ ká kò bá ńlá ni. Ẹ ní sùúrù tí nǹkan tẹ́ ń sọ bá yé mi ẹ sọ pé ẹ fi lẹ́nu mọ́tò bẹ́ẹ̀ ṣe máa débẹ̀ ẹ bá. mi ò bá. ẹ kíra yín kú oríire. ó lè ti fún mi lówó mọ́tò tí o bàjẹ́ pé bí ẹ mọ̀ sọ́sọ́ pé bí fẹ́ gbé ó sálọ. Bọ̀dá Sàámú ẹ kíra yín kú oríire. Ṣé ẹ mọ̀ wípé ká ní pé ẹ wà nínú mọ́tò ńgbà tó wà ń bẹ̀ ẹ̀yin ló fẹ́ mú lọ ni. ẹ̀yin ló fẹ́ mú lọ tẹ bá wà nù mọ́tò ó ṣọ̀fin pé gbogbo ẹjọ́ máa lọ ni. ẹ kíra yín kó oríire. ó máa mú mi lọ. ó fẹ́ mú yín lọ lẹ wá ń bara jẹ́ báyìí. ṣọmọ kí mi ò rí lóòótọ́ iṣẹ́. bó ṣe rí nìyẹn. lóòótọ́ ni èmi máa mọ gbé mọ́tò èdè bí. ẹ̀yin lẹ gbé débi. nǹkan kan ò dẹ̀ ṣe yín. kò dé sí tó ṣe mí. ẹ dúpẹ́. lóòótọ́ fẹ́ mú mi lọ ni. kò ní rí mi mú lọ. wo kò ní bàjẹ́ fún ẹ̀túnjì ìwọ gógógógógó ló fún mi ní kọrin ìjẹ̀rù tí ń bà mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní mo ṣe wá síbí èmi ọlọ́ọ̀bàjẹ́. kò ní rí mi mú ọwọ́ tó gèdè bá gbé bá ara ẹ̀ ló fi ń nà. bẹ́ẹ̀ni. àrìkí ṣẹ́gi tó bá ṣẹ́gi bá orí ara ẹ̀ ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni. ọwọ́ tí bàbá bá jẹ báyìí ó máa fi járí wọ̀gbọ́n náà ni. ẹ ti ṣe bíi pé mi lẹni náà. ẹ̀yin kọ́ ni mo bá tí mo sọ ni pé ọwọ́ ara ẹ̀ ló máa fi gbẹ́rù ẹ̀. ìwọ ló fún mi kọ́rẹ́jì o mo ti rí bí àkóbá tẹ́lẹ̀ ó fẹ́ mẹ́mi lọ. kò lè rẹ́ mi mú o lágbára Ọlọ́run kò sẹ́ni tó bá rẹ́ mi mú wọn ní rí di mi ayé ò ní rí di mi wọ́n ní síbi ń dì
ẹ mọ tí mò ń sọ àní púpọ̀ àwọn obìnrin tèmi máa ń rí sẹ́ẹ̀ ṣé báwa la máa ń gbé wọn obìnrin tó bá ti ń wo gíláàsì jù tó bá ti ń wo mìíràn jù wọ́n fáìn ní o wọ́n fáìn ní a máa pẹ́pẹ́pẹ́pẹ́ lórí mìíràn àmọ́ ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn ti wà pàjù ẹ wò tọ́lá yẹn kí ni. ẹ wo ẹjọ ìtọ́ ń gbọ́ mi tí wọ́n ti rí mi pàtì ẹ jẹ́ kí mi bọ́ lé kébì lọ. kí lẹ́nu ẹ tọ̀ fún. ṣé gbogbo èyí tẹ̀ ń pààyàn látara ẹ̀gàn kò tó kí tọ̀ gbọ̀yàn ẹ wo jẹ́ kí mi tó torí téèyàn bá tọ̀ sára tó ń sìn ẹ̀yin náà lè tí wọ́n bí òpin èèyàn tọ̀ sára ẹ wo ìjọ. ẹ jẹ́ kí n wá bí pàtì ẹ̀yà lè wọ bí lọ́tọ̀ bí ó tọ́ yín jẹ́ o. ẹ̀wọ̀n ọmọ mi wà tán tó fáìn tó yín akọ́pọ̀ jù àwọn tó bá ń fọ́ọ̀mù ni. ẹ ló darí ọmọ jẹ́ kéèyàn rẹ̀ yóò máa ń like seriously. ẹ ló tọ́. ẹ wò jẹ́ bá ti nídìí mi ẹ bá pè mí o ẹ pè mí o ẹ jẹ́ kájọ máa sọ̀rọ̀ o ẹ jọ o tó ti yé yín kò sí wàhálà ẹ wẹ̀ ẹ́ fún mi ní nọ́mbà yìí. ok àtẹ̀lé wait láti má gba nọ́mbà yìí. ẹ wo gbogbo gbàlà wa máa ń jáde so bẹ́tẹ̀ ṣe ń pa wá lẹ́rìn yìí mi ò lè wait láti má gbé yìí. ẹ̀yin ni kẹ́ ẹ tẹ nọ́mbà yìí síbẹ̀ ẹ tẹ síbẹ̀ ṣe gbọ́ ẹ tẹ nọ́mbà yìí. kò yẹ kí lára wa pẹ́ tó báyìí o. ó ti dà ó ti dà ó ti dà màá má pè yín sìn ẹ̀yin náà ń wò kókò yẹ kó pẹ́ tó báyìí. mo ń wò náà báyìí. mi ti ẹ̀ wá rí i rárá. jẹ́ kí mi check ẹ̀ fẹ́ gbọ́dọ̀ ṣe let me check out. ẹ fẹ́ check ẹ wá o. kí lorúkọ ẹ ní tí ẹ wá béèrè orúkọ ẹ dáadáa tó bá jẹ́ ní water closet ló wá ti lọ tọ̀ ṣó máa wá pẹ́pẹ́pẹ́ báyìí lóòótọ́ ni. ọmọ ìmá ti use mọ̀gbó tẹ́lẹ̀ ó ti use mọ̀gbó gbogbo yín kan push ní ìbílẹ̀ níyí. orí ń bì tó ń tọ̀ síbí. lọ́rọ́ ẹ̀ ń ṣí èrè orí yìí ti burú ebi lẹ̀ ń play fún ebi lẹ̀ dọ́gbọ́n tẹ̀ ń play game fún àbí ẹ fẹ́ sanwó ìyẹn wá dọ́gbọ́n sọ pé òun lọ tọ̀ ó wá bá bí lọ tó bá máa wá yàsẹ̀ wá sọ fún mi pé owó tẹ̀ fẹ́ san ọwọ́ ẹ̀ ló wà wọ́n bí yà yín dà. Mr. Man ṣé ọ̀rọ̀ owó ló wà lẹ́yìn sìn ó dídí èèyàn sọnù òun sọ̀rọ̀ owó òun sọ̀rọ̀ owó. èmi ló yọ ẹ́ kúrò níwájú ẹ̀ èmi ló yọ ẹ́ kúrò nínú orúkọ tẹ́ ti pè mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bí gídà kẹ́bà fún mi lówó 2.5 lówó mi. Mr. Man jẹ́ agbọ́rọ̀ ó dídí èèyàn là ń sọ̀rọ̀ ẹ̀ náà olówó lẹ fẹ́ gbà. tẹ́ ẹ bá wá sọ̀rọ̀ dídí èèyàn kan ó dídí owó tèmi lèmi náà sọ̀rọ̀ pa ẹ̀ orí bí omi tẹ́kẹ́ yìí ẹ fún mi lọ́wọ́ mi. Man a máa fún yín ní owó yín a máa fún yín ní owó yín kí ni gbogbo eléyìí náà ọ̀rẹ́ wa sọ̀rọ̀ ẹ̀ náà sọ̀rọ̀ owó. fún mi lọ́wọ́ mi. lára èló lówó ẹ̀ gan-an ẹ fún mi lọ́wọ́ mi 2,500 lówó mi ẹ fún mi lọ́wọ́ mi 2,500 ni 2,500 ni orí ẹ ò pé ìyẹn ti wá lọ́jọ́ ẹ̀ ń ṣe ìyẹn ti dọ́gbọ́n sálọ àbí. Sàámú sà Ọládéwọ̀n bẹ́ẹ̀ni 5,000 yẹn ló kó wa bẹ́ẹ̀ni ó try gan sórí ẹlòmíì ibi tó lólèdè tó ní ojú kòkòrò owó dé pẹ̀lú ẹ̀p tá a ṣe fún yẹn kò ní kó yẹn wá o kò ní mú wá ṣé bí wọ́n rèé àdẹ̀jọ́ sọ̀rọ̀ ó dẹ̀ mú owó yẹn wá. 1,000 máa ń ní ẹlòmíì lára láti san ní gbèsè. wọn náà rí ẹlòmíì àwọn pé kò sí agreement kò sí kankan nǹkan tó bá wọn lòún lè ṣe ó mórè ní ìwọ náà rí tó bá máa fi di ẹ̀yìn oṣù mẹ́ta wàá rí nǹkan tó máa ṣẹlẹ̀ wàá rí nǹkan tó ti máa rí. ara nǹkan tí mò ń fura sí kankan nìyẹn tó jẹ́ pé èmi náà fi ń tẹ̀ ń pẹ̀lẹ́ mọ́ ẹ mọ̀ kó ojoojúmọ́ ni máa ń pè yín tí máa ń kí yín torí mò ń fura wípé tó wọ́n máa fi di ẹ̀yìn oṣù mẹ́ta yẹn ẹ máa sọ fún mi pé Sàámú má gbé mọ́tò ìwà máa gbé lọ. kí ló dé máa gbà. ẹ ní gbà. máa gbà sẹ. ẹ ní gbà sẹ. Sàámú máa gbà. ẹ ní gbà sẹ. wọ́n ní máa gbà. a ní mi ní jẹ́ kẹ́ ẹ gbà sẹ. bẹ́ẹ̀ ni sà. o fẹ́ máa tọwọ́ ògùn bọ̀ ṣé o fẹ́ sàṣì mi ni. mi ni mo fẹ́ sàṣì yín. ẹ máa gbà. ẹ mo ń sọ ní sọ pé gbogbo wà dáadáa tí mo ń wí ṣe bó náà lẹ ń ròyìn mi ó ní mo ṣe rò pé bí ẹ máa gbé mọ́tò ìfún mi pé kí n máa gbé lọ kódà mo lè fi 2,000 kélé kó jẹ́ 7,000 lọ́sẹ̀ẹ̀sẹ̀. ìwọ gan mọ iye nǹkan tó rí kó tó mele wá. mi ti rí orí agánrán. ìwọ náà máa rí sórí tẹ́yìn oṣù mẹ́ta bá máa fi pé
nígbà tí èèyàn gbé nǹkan tó kéré oko ni àdúrà kó máa gbà ní kí gbogbo tó rí yẹn nǹkan tó bá ti fi ṣe nǹkan tó bá fi establish ó yẹ ó máa tóbi ó máa pọ̀ ó dẹ̀ máa lọ nílọ́pọ̀ ìlọ́pọ̀ tán. bẹ́ẹ̀ni ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín kò ní bàjẹ́ fún yín tẹ́ ẹ bá dẹ̀ wá sùn tẹ́ ẹ bá lálà tẹ́ ẹ bá rí lójú ọ̀ràn wípé congratulate mi lẹ́ẹ̀kejì mọ́ níbi kẹ́ ẹ kí wọ́n fi fún mi ẹ má tẹ̀jà o. èmi ò lálà mi lálà ẹ má gbà. torí ẹ ti wá mọ̀ mi báyìí lè má lálà. àdéhùn làdéhùn má gbà má gbà. láwọ̀ ẹ gbà àdéhùn ni kò sí wà. kí wọ́n kàn tẹ pamọ́ṣẹ́ dáadáa ni. mo dúpẹ́ sá o ẹ ṣé bọ̀dà ẹ ṣé gan sá ẹ pẹ̀lẹ́ ṣé o mo kí yín o. Sàámú ẹ ṣé gan sá. ọmọ pọ́nkàn tá a bá gbé sílẹ̀ òun lẹ́nu orí ẹ̀ ń tó tí bá dẹ̀ ni kó máa lọ ọ̀nà máa lọ. hello. bọ́lá ń lọ. junction yìí náà. ní junction bí ẹ jẹ́ ká tètè bá lọ́jọ́ mo fẹ́ gbéyàn kan ní junction yìí náà. ẹ dúró dè mí o. ṣé gbọ́. nǹkan kan ti jábọ́lẹ̀ lọ́wọ́ yìí o. àjọ Túndé bá mú nǹkan tó jábọ́ yẹn. bẹ́ẹ̀ ó yẹ ẹja lọ. Kíkẹ́ dà. Kíkẹ́. kí lẹ wí. Kíkẹ́. kí ni ẹ ẹ lọ máa pẹ́ ìpadà ẹ lọ kí ló wí. Kíkẹ́ dà. kí ló ṣe Kíkẹ́ ṣe bó wọlé mọ́tò sìn. ó wọ bí ń sìn yìí. ṣé Kíkẹ́ dà. ó wọ bí nǹkan dẹ̀ bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ ń sìn. Kíkẹ́ wá dà. Kíkẹ́ wọn ni mọ́tò yìí sí náà. ó wọ bí nǹkan bọ́lẹ̀ lọ́wọ́ èmi náà rí. kí ló kí ni kó tó wá sọ sí. Kíkẹ́ dà. kí ló ṣẹlẹ̀. ọwọ́ ẹ̀ ní gbèsè ti jábọ̀. kò sí ọkọ lè gbé yìí lọ Kíkẹ́ dà. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ èmi náà ṣe ń sọ tó mi ò rí èmi náà ò rí. kí ni kó tó dájúdájú bẹ́ẹ̀ ṣe wà yìí ritualist lẹ máa jẹ́. ritualist lẹ máa jẹ́. èmi ritualist. yes now. mi ò ṣe ritualist èmi náà ò rí ni bẹ́ẹ̀ ṣe rí lèmi náà ò ṣe rí. mọ́tò sí ẹni. Kíkẹ́. èyí wọ́n ní mọ́tò yìí sí. àsìkò èyí wọ́n ní mọ́tò yìí sí. ẹnu jẹ́ Kíkẹ́ dà. orí mi. ẹ ṣe sùúrù náà ṣe bó rẹ aráàlú lọ pé. Shut up! If you don't open this door now, I will shoot you! Move it, sir! Wow! Wow! So, mo ṣe sọ̀rọ̀ ìwọ máa ní bẹ́ẹ̀ ṣe rí. Wow! ẹ wo sùúrù lẹ máa ṣe ẹ ti wá ẹ ti wọlé ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ díẹ̀ ọmọkùnrin ò tó ń lu ta wà yìí settlement náà dẹ̀rẹ̀ àyè gbà gidi gan ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ millions of naira wà nílé yìí tí máa fún yín tó ẹ pé ẹ wàá báyìí fúnra yín ẹ nílé máa gbébọn kiri mọ́ ẹ gbàgbé kẹyẹ ká settle ẹ̀ bí. Oh, Mr. Man, if you repeat that statement again, I will gun you down. Ọ̀rẹ́ ti yé mi, kò sí wàhálà. Ìlú àtijọ́ lè pè àbí, kò sí problem, ó yá move. Now move. Mr. Man, move. Wọ́n fara balẹ̀ ọ̀gá ẹ̀ mọ́. If you don't do that thing again, I will shoot you down. Move it. You sir. Okay, kò sí problem. Wow. ó wà lọ wọ ọkọ̀ bọ̀gìnì kan gbọ́jọ́ tuntun ọ̀lẹ̀ rà sórí ọkọ̀ yìí ó wàá gbé wá á wàá parí iṣẹ́ sí i la bá a bá parí iṣẹ́ sí i la ó wàá máa wọ ẹni tí ó mọ̀ wá Àjànàkú bó tóun bá ti ń wá ní ọ̀sẹ̀ nǹkan ètùtù yóò máa pòórá nínú ọkọ̀ mi náà. sọ ọmọ ẹ pé nínú oṣù kan ọ̀sẹ̀ mẹ́rin ní bẹ́ẹ̀bẹ́. sórí báwọn òkun ètùtù yẹn bó bá ti ń pòórá ní ọ̀sẹ̀ kankan ń wàá máa délé agbára rẹ. sórí bó bá ti ń délé agbára rẹ bó bá ti di parí oṣù wọ́n máa pòórá fúnra wọn pé wọ́n ti parí iṣẹ́ owó fún wọn. ọ̀gbádùn mi bá ti sẹ́ẹ̀nì fún oṣù mẹ́ta gbáko wọ́n máa pòórá ní ọkọ̀ náà wọ́n máa délé agbára rẹ̀ bó bá sì di parí oṣù wọ́n máa pòórá kúrò bóṣù kẹta bá wá pé sọ̀n bá mi lọ ó wàá gbé ọkọ̀ náà wà tó ráàsùn ni Àjànàkú ó wàá lówó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ Àjànàkú sọ onígun tí ń jẹ́ òsì ó dágbére fún ọ ò tún kù tà mọ́ láíláí. agbọmọ. mò ń jẹ́ sọ́ọ̀rì inú mi bó ń dùn bí n bá ń sọ̀rọ̀ àwọn kan yìí
torí mo mọ sẹ́yìn dùn. inú mi gan máa ń lò tí bá ti wà wájú yìí tẹ́ bá ti ń tò fún mi lọ́tún lọ́sí ṣùgbọ́n tẹ́ tó lẹ́yìn ara ńlá ni mo dẹ̀ mọ̀ pé owó ńlá náà ló máa ti díẹ̀ bọ̀. yòó ṣègbèsè rí ìwọ ló ń ṣe ìwà pálapàla tó lọ kó àwọn ọlọ́mọ sínú ilé for rituals. ok bó ṣe wáyé o gbogbo ìwà tó ń hù yìí o máa láwọn kan tó ń tiẹ̀ lẹ́yìn o. okay you are not doing it all alone o láwọn sponsors àwọn bàbá kan gbọ́dọ̀ wà lábẹ́ ilé kan tó ń tiẹ̀ lẹ́yìn. èyí bí bá jẹ bí ó mọ̀ pọ̀ nínú ọ̀pọ̀ láwọ̀ tẹ́gbà délé ìwé bíbò rẹ̀ léèrè ẹkùn lówó abẹ́tì. you talk let me talk o mọ anything ìwọ fúnra ara ẹ bó o ṣe mọ̀ ń pa ẹ̀ tó ló mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ mo mọ̀ dáadáa now 5,000 naira náà fi tàn ẹ́ yìí o wọ́n gbé Corolla fún ẹ Corolla Sport for that matter kó máa deliver 5,000 naira weekly. David sir àwọn ọlọ́kadà yẹn yes sir èlò náà deliver lọ́sẹ̀. for now 50,000 naira sir. can you see tí ọ̀kadà bá ń deliver 15,000 naira ìwọ tó gbé Corolla Sport fún wọ́n ní 5,000 ní kó máa deliver sórí pé ìfàfẹ́fà ìlápòyà ẹni tó ń wá fà ó ń wá òfò yẹn ló fẹ́ kó báyìí báyìí nísìn kí wọ́n ṣe ìwọ nìkan ni o bó ṣe ń ṣe fáwọn èèyàn náà nìyí o kò ń ṣe mọ́tò nìkan o wọ́n á fún wọn lówó wọ́n á ní kó máa lọ ṣe oríṣiríṣi tó wù wọ́n wọ́n á kówó fún wọn kó wọn dollars á kó fún ẹlòmíì wọ́n mọ̀ pé wọ́n báyé wọn jẹ́ ni wọ́n ti báyé wọn jẹ́ pátápátá so ọ̀rọ̀ tiẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ I'm less concerned about that tó bá dé court adájọ́ á máa sọ fún ẹ whether ó mọ̀ ń pa ẹ̀ ní o tàbí ó mọ̀ ń pa ẹ̀ ohun tó dá mi lójú tí mo mọ̀ ń pa ẹ̀ gangan nínú ètò ìṣẹ̀lẹ̀ yìí ni pé Ifá ló fa ẹ lápò yà yẹn. David sir please take them away. ẹ̀wọ̀ ẹ̀dá tẹ̀bá wojú mi dáadáa ẹ̀rí múdà nípa fẹ́ jọra bàbá jáde ògùn ọmọ mi 15,000 dìlífà lọ́sẹ̀ fún ọkọ̀ ẹ̀pù mi ní Ifá ló fọ́ mi lápò yà lọ́sọ̀ ẹ̀sà ẹ̀wọ̀ kó tún wá jọra ẹ̀jájọ sẹ́yìn. David mú mi náà tí wọ́n jọra ẹ̀jọ̀ tó rọrọ̀ David báyìí bọ̀ mi ò láyé dà bẹ́yìn bọ̀ fún mi. Ifá ló fọ́ mi lápò yà Ifá rẹ̀ orí ìfà yìí. Stupid thing. Ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní. Ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi bó pẹ́. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sì Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàmú o. Máa gbó owó mi bó pẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá ti tán fún Alájọ. Oṣù bá tán bá mi gbówó mi. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Sàámú máa gbó. Sàámú Alájọ. Máa gbó. Ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. Máa gbó owó
mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pòjé òjò lóòótọ́ ire lójú òwò